àwọn àgbáríjọpọ̀ ìjọba ìbílẹ̀ 22 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n pàmọ̀pọ̀ wọ́n fi ohùn ṣọ̀kan bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ sókè wípé ẹ jẹ́ kí ọwọ́ kó yí ọwọ́ padà. Ó ti pẹ́ tí ẹkùn Ìbàdàn nìkan tí wọ́n ti ń ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àgbáríjọpọ̀ àwọn ìjọba ìbílẹ̀ 22 tí wọ́n pe orúkọ wọn ní the G22 Renew Group, àwọn ni wọ́n fohùn lédè o tí wọ́n sì ṣe ìpàdé àpérò kan ní ìlú Ìbàdàn. Níbẹ̀ ni wọ́n ti fẹnu ọ̀rọ̀ jóná tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ wípé ó yẹ kí ìpín dọ́gbandọ́gba, àìfi ẹjọ́ ṣègbè àti àìfi igbá kan bọ̀kan nínú bí igbá oko ó yẹ kó wà ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́, kí gbogbo àwọn agbègbè tó so ìpínlẹ̀ Ọ̀yọ́ papọ̀ káwọn náà lè ní ìdàgbàsókè bó ṣe tó àti bó ṣe yẹ. Ìpàdé ọ̀hún tí wọ́n ṣe òun ló wáyé nínú gbọ̀ngàn ńlá kan ní Agodi ní ìlú Ìbàdàn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ṣàlàyé wípé ó ti pẹ́ sẹ́yìn tó ti jẹ́ wípé ìlú Ìbàdàn nìkan ló ti jẹ gàba lé ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí. Fún ìdí èyí, àwọn ń wá kí àwọn ọmọ agbègbè ẹkùn ìdìbò míì ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn ni wípé kóun náà lè di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí nínú àtẹ̀jáde tí àgbáríjọpọ̀ àwọn ìjọba ìbílẹ̀ 22 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n kà jáde. Níbi àtẹ̀jáde náà, wọ́n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn, bẹ́ẹ̀ ni wọ́n kí baba kú oríire pẹ̀lú bí bàbá bó ṣe bọ́ sí orí àpèrè Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn tó jẹ́ Olúbàdàn 44, ìyẹn Aláìlúwà ọba sẹ́nitọ́ Rashidi Adéwọ̀lú Ládọjà. Wọ́n kí bàbá kú oríire. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún dúpẹ́ lọ́wọ́ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bí bàbá ṣe lè kópa níbi ètò ayẹyẹ ìwúyè títí Olúbàdàn. Wọ́n wá ń ké sí gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ẹ̀yin náà pa ọ́ papọ̀ mọ́ wa. Ó ti pẹ́ jù, ó ti pẹ́ tí ìlú Ìbàdàn nìkan tí wọ́n ti ń ṣe gómìnà lé ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí. Ẹ jẹ́ kí àwọn ẹkùn míì náà káwọn náà ṣe gómìnà. Nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní ẹkùn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ló parapọ̀ tó di ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n ẹkùn kan, ìyẹn ẹkùn Ìbàdàn nìkan, òun nìkan ló ń ṣe gómìnà láti ọjọ́ ìwá. Àgbáríjọpọ̀ àwọn ìjọba ìbílẹ̀ ọ̀hún láti rí ìjọba ìbílẹ̀ Àfijó, ìjọba ìbílẹ̀ Àtìbà, ìjọba ìbílẹ̀ Ìbàràpá Central, ìjọba ìbílẹ̀ Ìbàràpá East, ìjọba ìbílẹ̀ Ìbàràpá North, Ìrẹ́pọ̀, Ìṣẹ́yìn, Ìtẹ̀síwájú, Ìwájọwà, Kájọlà, Ògbómọ̀ṣọ́ North, Ògbómọ̀ṣọ́ South, Ògo Olúwa, Ọlọ́run ṣògo, Òrè ló pé, Oríire, Ọ̀yọ́ East, Ọ̀yọ́ West, Ṣakí East, Ṣakí West àti Sùúrùlérè. Àwọn ènìyàn yìí ni wọ́n ní aṣojú kọ̀ọ̀kan tó wá láti ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan. Nínú ọ̀rọ̀ wọn, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé láti ọdún 1979 ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti jẹ́ wípé ìlú Ìbàdàn nìkan ni ó ń ṣe. Wọ́n ní èsì ló jẹ́ nígbà tí gómìnà Ọ̀túnba Adébáyọ̀ Àlàó Àkàlà ó ṣèèṣì bọ́ sí orí ipò náà ní àárín ọdún 2007 sí ọdún 2011. Látìgbà náà kò sẹ́ni tó tún ṣèèṣì débẹ̀ mọ́. Fún ìdí èyí, ẹ̀yin èèyàn ìlú, ẹ dákun ẹ dábọ̀ ẹ fiyè dénú. Ẹ jẹ́ kí àwọn ẹkùn ìdìbò míì náà kí wọ́n ó ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́.